wọ́n ní Èkó ni wàhálà tí Nàìjíríà ní báyìí o. Àwọn kan sọ wípé Èkó, ìlú Èkó, òun ni ìṣòro Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí. Wọ́n ní ìlú Èkó ni ò jẹ́ kí Nàìjíríà ní lọ síwájú. Wọ́n ní wípé ìlú Èkó òun ni orísun ìṣòro tí Nàìjíríà ní lọ́wọ́lọ́wọ́, pàápàá tí ò jẹ́ kí àwọn ìlú tó kù nínú Nàìjíríà kó ní lọ síwájú. Ẹni tó sọ bẹ́ẹ̀, òdú ni kàn ṣàìmọ̀fó ló kọ yín. Mo máa play fọ́nrán náà fún yín kẹ́ ẹ wá wò ó ká wá jọ sọ̀rọ̀ lé lórí. Nígbà tí mo rí fídíò náà, inú mi dùn sí fídíò náà lápá kan, ṣùgbọ́n mo tún wá rò lápá kan pé ṣé lóòótọ́ ni àbí kí lẹ́ni ìfẹ́ gbà gangan ní ọ̀rọ̀ tó ń sọ yìí. Ọ̀rọ̀ tó ń sọ lójú tèmi ó dáa, ṣùgbọ́n gbogbo ọ̀rọ̀ tó wà ń bẹ̀ kọ́ la lè múlò. Mo fẹ́ kẹ́ farabalẹ̀ kẹ́ wá lọ wo fọ́nrán yìí. Tẹ́ ẹ bá ti wò ó tán, àá wá sọ̀rọ̀ lé lórí. Ẹni tó sọ̀rọ̀ náà ó sọ débi wípé ó dàbẹ̀ pé àsìkò ti tó láti jẹ́ kí ìlú Èkó dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè fúnra rẹ̀. Pé torí pé kí ni ìṣe rere Nàìjíríà, ìlú Èkó ló ń fà sẹ́yìn. Ọ̀rọ̀ náà ò fọ́ nísìnyí, kò pa yín lẹ́rìn-ín. Ṣùgbọ́n bó tilẹ̀ wù kó rí, nígbà tẹ́ni náà sọ̀rọ̀ tí mo wo fọ́nrán náà délẹ̀, tí mo wò désàlẹ̀, mo wá rí ibi tó ń lọ. Mo wá rí i pé ó dàbẹ̀ pé ọ̀rọ̀ tó ń sọ yìí kò ń ṣọ̀rọ̀ aburú, ṣùgbọ́n ọ̀rọ̀ dáadáa ni. Ṣùgbọ́n kí n tó sọ̀rọ̀ lé lórí, ẹ jẹ́ ká jọ lọ wo fọ́nrán náà. All right, so I woke up feeling this way, right? I think Lagos is the state that is slowing the whole Nigeria down. And at this point, after thinking through all of this, I think Lagos should be made a country of its own. And here's why. Why must everything come through Lagos? Like anybody where import anything, the container must land for Lagos. And they get other options where they fit create other seaports. Why must everything land and come through Lagos? You know, think about it. Lagos is actually slowing Nigeria down. Because imagine if we get other ports, like maybe we'll get the Delta State ports, may take care of all those eastern region. Say, container land for Delta States. The people where they there Anambra who can carry from Delta State ports. People where they there Enugu and all those neighboring states where they Anambra side for that region go come carry from Delta State. It go make things actually the cheaper. Do you understand? Come to think of it, Lagos is really slowing this country down. Make I park. Now it's making sense. Lagos is our problem. Lagos is our problem. Imagine say we get ports for Kogi. This land for ports. People are there, Abuja, Kaduna, all these neighboring states for that region. Go come carry from there. It could actually make things day cheaper than when everything, bro, everything land in Lagos. Not just that. Bro, international flights. Most of the times people go through Lagos. Every other international airport we get for Nigeria, they just call them international airports, but they are abandoned. You cannot actually connect to like major countries from every other international airport apart from Lagos. Yes, some of them come to Abuja, but the main people fly from Lagos. By this time, Anambra and some states suppose don't get like major, like Enugu and suppose don't get like major international flight. Those states where we say we they travel steady, Edo people they travel steady. Why don't we have an international airport where we and Delta states go to use? If they really want this country to grow, Lagos is supposed to be a country of its own, because Lagos is actually slowing the growth of Nigeria down. Entertainment is in Lagos. The big companies are in Lagos. Production company, the big ones are in Lagos. Lagos should actually be a country of its own. And I think my Igbo brothers, at this point, why would not they fight for Biafra? They could not see the fight. Say, may they leave Lagos. May they break Lagos away, or may they distribute within they go Lagos to every other state.
Yeah, that should be a fight. Yeah. Because all these big Igbo businessmen, now through Lagos, may they fight, may they carry pots come Delta State. So that all these ones so they get business on each main market. Bro, these people know what they are doing, fam. Where all the senators, where they represent all the states, I think this is what you should push for if you truly desire, say, make Nigeria grow. Can't be like saying that the stakeholders of Lagos State, no wonder when they'll say revenue of Lagos big past Ghana. It is because Lagos, they actually cheat every other part of Nigeria. Lagos is robbing everybody off. Lagos State is milking the whole country. Wow. How come I'm just thinking about this now? I hit my head for bed for somewhere. I think our Igbo brothers and every other reasonable Nigeria, well-meaning Nigerians, should start preaching that Nigeria, they should either take Lagos away or they should actually bring Biafra. Because now, yes, it's either they cut Lagos and make Lagos a country, or Biafra should happen, or they should distribute everything. Give us at least 3 seaports in different regions. International airports should be in at least 18 states. At least 18 states. It will open doors for businesses in those states. To open doors for investors, more investors to come in some states to come and actually do business. Bro, Lagos is our problem. Lagos is indeed the problem of Nigeria. Yeah, bad leaders are part of it, but Lagos State, that's the one. That's the one. Anyways, look at the good gym. Wow, peace and love. Don't play. Yeah, she go online and you will learn the hard way. Yeah, Lagos. They say December. All for dirty December. They say people they made how much in Lagos last year? I think they said 2.something billion. Just December period. From like 20-something of December. Reach 30th of December. Lagos State generated about 20-something thousand in tickets, in tax, in people who can't do dirty December. Because this dirty December, why must it be only Lagos? Like, bro, Lagos, you generate so much money and it's not fair to the other states. Why must everything happen in Lagos? Entertainment, clubbing, businesses, international traveling and all that. Abba. Asiwaju Bola Ahmed Tinubu, I know saying that you get Lagos. Is this how you designed it? Yeah, you actually need to distribute this power. Let's all enjoy this thing. Anyways, why am I thinking as if I'm the first to even think about this? I'm pretty sure a lot of them don't think but they don't care because, man, they are making more money from this selfishness and this whole monopoly system of things. Peace and love. You cannot drive and make videos. Thank you very much. Don't play. Mo lérò pé ẹ ti rí fọ́nrán tí mo sọ yìí dáadáa. Ẹ ti gbọ́n tí VDM sọ nínú fọ́nrán yìí. Kí lẹ̀yin wá rí sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí? Kí lẹ rò sí ọ̀rọ̀ tó sọ yìí? Lọ́dọ̀ tèmi, inú mi dùn lọ́nà kan. Bí mo ṣe sọ síwájú. A ti ń sọ tipẹ́ wípé ohun tó ń pè ní United Nigeria pé scam ni. Kò dẹ̀ sí bá a ṣe máa sọ pé a jọ ń gbé. Bá a ṣe lè sọ pé a nífẹ̀ẹ́ ara wa, a fẹ́ ẹlẹ́yàmẹ̀yà, a ò ṣe kíní kan tí United Nigeria tí ò ní máa mú ìfàsẹ́yìn bá àwọn kan ju àwọn kan lọ. Now, àwọn kan ti ń rí bẹ́ẹ̀ ni wípé bá a ṣe bí Èkó ṣe wà yẹn sìn, àwọn kankan wà tó ń ṣe lÉkòó ṣùgbọ́n tí wọn ò lórí ọ̀fẹ́ nílùú tiwọn. Ara ìdí tó fi yẹ pé a sọ pé kí a pín Nàìjíríà gangan leléyìí. Torí gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ tí máa rò pé ó yẹ kí Nàìjíríà pín, tẹ́yin náà bá ti ń rí fídíò yìí, ẹ share, kẹ́ ẹ listen sí nǹkan tá à ń sọ yìí. Ara àǹfààní tó wà ńbẹ̀ tá a bá pín Nàìjíríà ni wípé ìlọsíwájú máa bá every country tó bá kúrò lára Nàìjíríà. Gbogbo excuse torí eléyìí tí mò ń rí ìsìn bí excuse ló ṣe rí bí pé ẹni tí ò fẹ́ nǹkan ṣe tẹ́lẹ̀ because ṣé ìjọba àpapọ̀ sọ pé kán máa open port sí ọ̀dọ̀ tiwọn ni lóòótọ́ ó ṣeé ṣe káwọn kan máa apply fún
kí ìjọba àpapọ̀ má fún wọn ní license láti ṣe. Ṣùgbọ́n tá a bá pín tí ìlú oníkálukú bá pín ìlú ara ẹ̀ tán, the government of every country out of Nigeria will want to build their country, they want to develop their country. Ẹ̀yin tẹ́ ẹ ní omi nílùú yín láti create port, you are going to be free to do it. Ara ìdí tẹ́ fi sọ pé ẹ jẹ́ ká pín Nàìjíríà nìyẹn. Tá a bá pín Nàìjíríà, a lot of things will change. A lot of things will change. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan tẹ́ ẹ lè ṣe ń sìn, ẹ máa lórọ̀ fẹ́ àti ṣe gẹ́gẹ́ bí orílẹ̀-èdè. Nǹkan tẹ́ ẹ lè ṣe ń sìn gẹ́gẹ́ bí states. Tẹ́ ẹ bá jẹ́ country, your government will want to do it. So tí àwa kan bá ń sọ̀rọ̀ wípé, mo rò pé irú VDM sìn, ẹ ṣàgbọ́ tó ń sọ̀rọ̀ pé tí Nigeria government ò bá lè fún wọn ní seaport àbí airport ní other states, then bóyá káwọn Biafra kúkú máa lọ, ẹ ṣàgbọ́ tó sọ ń bẹ̀. Now he's supporting the Biafra to go, which is ara nǹkan táwa ti ń sọ tipẹ́tipẹ́ nìyẹn. Ó wá dà pé nǹkan táwa ti rí sẹ́yìn làwọn kan ṣe ń rí sìn. Ó lè dá mi lójú pé tó bá pẹ́ bóyá náà àwọn kan tún padà máa rí nǹkan tá à ń sọ yìí. The reason to break up Nigeria is not because pé ẹnìkan ò nífẹ̀ẹ́ ẹnìkan. It's not because pé èèyàn ṣẹlẹ́yàmẹ̀yà, but báwo la ṣe máa gbénú ìlú tó jẹ́ pé a ò ní unity láti ṣe nǹkan papọ̀. Okay, àwọn òfin kan wà tó jẹ́ pé nílẹ̀ Haúsá ń sìn, àwọn kan wà tó jẹ́ pé ẹ lè ṣe nílẹ̀ Haúsá, ṣùgbọ́n tẹ́ lè ṣe ní ilẹ̀ Yorùbá, tẹ́ lè ṣe nílẹ̀ Ìgbò. A lè sọ pé country kan náà jẹ́ lájọ pera wa. Country kan náà lájọ pera wa, a jọ ń lo ìwé òfin kan náà. But òfin fàyè gbà àwọn kan láti máa gbébọn wọnú oko lóko. Òfin ò dẹ̀ lè gbàyè àwọn kan láyè láti gbébọn láti fi ṣọ́ra wọn nílùú. Ṣé ti rí pé àfi káyà tẹra mọ́ ìjà òmìnira tá à ń jà yìí. Now ó ní ọ̀rọ̀ kan tó yẹ kí n sọ tí mo máa sọ ní eréfèé lénìí. Lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ẹ rí pé àwọn awuyewuye kan jáde wípé àwọn kan wọ́n ń ṣe Yorùbá, àwọn kan ní Yorùbá, àwọn ìlú kan náà ń jẹ́ Yorùbá, àwọn kan tó kù wọ́n ń ṣe Yorùbá. Ẹ̀yin ọmọ Yorùbá, ẹ má jẹ́ ká tanra wa mọ́. Ẹ má jẹ́ ká tanra wa mọ́. Yorùbá sọ pé téwé bá ti pẹ́ lára ọṣẹ, á máa di ọṣẹ. Mo tẹ̀ tún rí táwọn kan tún comment sórí fídíò tí n bá ń post nígbà míì pé ọ̀gá ẹ jẹ́ lọ change orúkọ channel yín, kẹ́ yọ kúrò ní Yorùbá Space TV, kẹ́ sọ di Odùduwà Space TV àbí Oòduà Space TV. Nígbà tí mo ti rí comment báyẹn ń ṣe ó ti tó mi 2 mẹ́ta tí bá ti wá rán comment yẹn, inú ẹ̀rín á pa mí pé ṣé kò ṣe pà ń tanra wa báyìí, ṣé kì í ṣe pà ń tanra wa. Ó dá ń ta bá sọ pé a pààrọ̀ orúkọ wa pé ókè o, àwa kan o, a fẹ́ jẹ́ Yorùbá mọ́. Ṣé ẹ máa pààrọ̀ èdè tẹ́ ń sọ yìí náà ni? Ẹ jẹ́ ká jọ rò dáadáa o, ẹ jẹ́ ká jọ rò dáadáa. Ṣé a máa pààrọ̀ èdè tájọ́ ń sọ ń sìn ni, àbí a ti ní èdè míì tá fẹ́ máa sọ? Torí tẹ́ bá sọ pé ẹ fẹ́ ká pera wa Yorùbá mọ́, it's all well and good. Ṣùgbọ́n ṣé ó máa pààrọ̀ èdè tẹ́ ń sọ lẹ́nu náà? Àbí olórúkọ tẹ́ máa pe èdè tẹ́ ń sọ lẹ́nu yìí tá a bá ti sọ pé àṣẹ ṣe Yorùbá mọ́, àwọn kan ló ń jẹ́ Yorùbá. Ṣé ìsìn la ṣẹ̀ṣẹ̀ fẹ́ create èdè fúnra wa? Then àwọn kan wọ́n ti ń sọ̀rọ̀ nípa pé Yorùbá nation tá a sọ pé à ń ṣe àgbọ̀dọ̀ pé Yorùbá nation mọ́ torí pà kí n ṣe Yorùbá mọ́, Odùduwà nation la máa pè é. Well, gbogbo àwọn tó sọ bẹ́ẹ̀ náà wọ́n rí ọ̀rọ̀ sọ, ṣùgbọ́n ní ọgbọ́n ọmọdé tọ̀dọ̀ mi, mi ò rò pé ó yẹ kí yẹn jẹ́ problem rárá. Bẹ́ẹ̀ ni, kí ló fà á tí mo fi sọ bẹ́ẹ̀ ni wípé gbogbo ìlú tó wà láyé tí èmi ti mọ̀, èdè tó ń sọ ń bẹ̀ náà fi máa ń sọ orúkọ ìlú wọn. Nínú orúkọ èdè tó máa ń sọ lẹ́nu, inú orúkọ èdè yẹn ni wọ́n ti máa ń mú orúkọ ìlú jáde. Mo ti sọ nù àwọn ìpàdé kan tí mo ti wà tẹ́lẹ̀ rí.
nígbà tí fún àpẹẹrẹ ẹ jẹ́ ká wo ìlú tó ń pè ní Germany, Deutschland èdè tó ń sọ bẹ́ẹ̀ Dutch ni, ibẹ̀ ni mo wà yìí. Tẹ́ bá lọ sí ìlú United Kingdom ní UK ní London, àwọn ń sọ kí ni wọ́n sọ British àbí kí ni wọ́n sọ pọ́n English. Yeah, ìdí tó fi ń pera wọn ní tó fi ń pè èdè tó ń sọ bẹ́ẹ̀ ní English ni pé àwọn náà ń pè ní England. So England, English èdè táwọn ń sọ náà ń pè ní English, ṣùgbọ́n ìlú wọn ní England. Tẹ́ bá tún lọ sí irú kí ló ti ń pè, tẹ́ bá lọ sí Spain wọ́n náà ń sọ Spanish. Tẹ́ bá lọ sí Italy wọ́n náà ń sọ Italian, because àwọn èèyàn tó wà níbẹ̀ they are Italians, and èdè tó ń sọ ni wọ́n pè ní Italian language. Kí ni mo ń gbìyànjú àti mú jáde? Ẹ lọ wo India náà, wọ́n náà ń sọ Hindu. You know, people bring out names out of their languages. Látara orúkọ ìlú, látara orúkọ èdè tẹ́ ẹ̀ sọ jáde náà ti máa ń sọ orúkọ ìlú. Ṣùgbọ́n àwa nísìn gẹ́gẹ́ bí opinion àbí contribution táwọn kan mú jáde, táwọn bá pera wa ní Yorùbá nation mọ́, a lè máa pera wa ní Odùduwà nation. And I've been telling people that a lè jẹ́ Odùduwà nation. Káti ẹ̀ yọ pé àwọn contest kọ́wọ́ tako Odùduwà nation, àwọn pápá àwọn tó jẹ́ bí Mùsùlùmí àbáwọn míì tó jẹ́ bí Kristẹni míì náà tó sọ pé Odùduwà orúkọ yẹn àti the head of the symbol of the Odùduwà tó wà lára flag wa, ó yẹ ká change it because ó symbolize idolation, ó symbolize idolatry. That is not my own point of argument. Ohun tẹ́mi ń sọ ni wípé orúkọ Odùduwà is a name of one of our forefathers. Orúkọ èèyàn kan ni, àwa lè sọ pé ká wá forúkọ èèyàn kan sọ orúkọ gbogbo ìlú. Ẹ lọ wo gbogbo ìlú lágbàáyé, ẹ lọ kọ list orúkọ ìlú kalẹ̀, kẹ́ wá sọ fún mi pé orúkọ ìlú yìí o, orúkọ èèyàn kan báyìí nínú ìlú wọn, bó ṣe lè wù kẹ́ni yẹn làmìlaka tó, bó ṣe lè wù kẹ́ni yẹn lórúkọ tó kó gbajúmọ̀ àbí kó ṣe ribiribi tó nínú wọn kì í forúkọ èèyàn kan sórí ìlú. Èdè tó bá ń sọ ń bẹ̀ èdè yẹn náà fi máa ń sọ orúkọ ìlú. Torí ìdí èyí èmi ò rò pé a lè sọ pé a fẹ́ máa pera ní Odùduwà nation. Ó wá ṣeé ṣe tá a bá wá gbàdà gba òmìnira tán káwọn olórí wa sọ wípé orúkọ báyìí la fẹ́ máa jẹ́. Ṣùgbọ́n the name Odùduwà, yes, it's one of our forefathers. But does that mean we have to name this the name of our new nation on him? I'm not sure that is necessary. Bẹ́ẹ̀ mi ṣe rí sí mo ṣe ń sọ yìí o, mo fẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ yín náà tẹ́ ẹ tún lóye jùrú àwa yìí lọ, ẹ fi sí comment section kí lẹ̀yin náà rí sọ̀rọ̀ yìí. Ṣé ọ̀rọ̀ yìí ṣé kò ní máa divide wa mọ́? Because ohun tẹ́mi rí lọ́rọ̀ tó ń ṣẹlẹ̀ yìí sìn, it's like àwọn kan ló kàn mọ́ fẹ́ fi ọ̀rọ̀ yìí Odùduwà nation ni wọ́n, Yorùbá nation ni wá, à ń ṣe Odùduwà mọ́, à ń ṣe Yorùbá nation mọ́. Àwọn kan ló kàn mọ́ fẹ́ fi ọ̀rọ̀ yìí pín ayẹlẹyẹlẹ. Because nígbà tí Ọ̀yọ́ bá sọ pé àwọn ò ṣara Yorùbá nation mọ́, tí Ìjẹ̀bú náà bá sọ pé àwọn ò ṣe Yorùbá nation mọ́, tí Èkìtì bá sọ pé irọ́ àwọn náà lórúkọ táwọn fẹ́ máa jẹ́, wọn nílùú táwọn fẹ́ máa jẹ́, ṣé gbogbo wa máa lè pamọ́pọ̀ ṣọ̀kan, a ṣì wà papọ̀ pàápàá àti ìrìn tá a fẹ́ gbà àti ìrìn gbà. Ṣé gbà tá a bá wá pínra wa yẹ́lẹyẹ̀lẹ la máa wá sọ pé a fẹ́ rí òmìnira gbà? So lọ́dọ̀ tèmi ó fẹ́ dàbí pé gbogbo àwọn tó bá ti ń sọ pé ká pé àwọn òun ṣe kinní kan mọ́, àwọn òun ṣe ẹ̀yà kan mọ́, bí ìgbà tán fẹ́ máa pín wa ni, bí ìgbà tán gbéṣẹ́ fún wọn ni láti lọ máa divide wa. Because there has never been any history of people who are divided and achieve greatness. Tá a bá fẹ́ achieve nǹkan ribiribi, a gbọ́dọ̀ kọ́kọ́ fi ìmọ̀ ṣọ̀kan, ohun wa gbọ́dọ̀ ṣe ẹyọ kan. Tóhun wa bá ti ṣe ẹyọ kan àti débi tá à ń lọ máa nira. Ohun tá a ti ń ṣe láti bí ọdún 5-6 sẹ́yìn. Torí ẹnìkan wá padà di ọba ń sìn, ó wá make statement kan, àwa kan wá gba ọ̀rọ̀ yẹn bí ẹni gbàgbọ́ ọtí. Ẹ ṣàkíyèsí pé láti ìgbà tọ́rọ̀ yìí ti bẹ̀rẹ̀, mi ò rò pé mo sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí.
ṣùgbọ́n kí là ń fà kí là jọ ń fà ibo là ń lọ tá a dé àtọba kínní tó ń sọ̀rọ̀ ẹ̀ tó mú tọrọ ìfibẹ̀rẹ̀ àtọba kejì olórí ni wọ́n la mọ̀ wọ́n sílẹ̀ Yorùbá tó bá ń sọ̀rọ̀ ọba nílẹ̀ Yorùbá tó bá ń sọ̀rọ̀ àwọn ọba nílẹ̀ Yorùbá tó bá fi máa dárúkọ Ọọ̀ni wọ́n á dárúkọ Aláàfin tẹ̀lé àwọn ọba tó gbajúmọ̀ jù káàtẹ̀ bá sọ pé level tó wà lélẹ́yìí tó bá ń sọ pé àwọn ọba gbajúmọ̀ pé ìlú mọ àwọn ọba àwọn èèyàn mọ àwọn ọba kódà ẹni tí ò ṣe Yorùbá gan nílẹ̀ Yorùbá ẹni tí ò ṣe Yorùbá jàre ó mọ Ọọ̀ni nílẹ̀ Yorùbá ó dẹ̀ mọ Aláàfin nílẹ̀ Yorùbá kí la wá ń bára wa jà fún kí la ń bára wa jà fún kí la jọ ń fà tá àrígbà múra wa lọ́wọ́ èmi á rọ̀ wá o tẹ́ ẹ bá fẹ́ kí á rí òmìnira gbà ń tòótọ́ tẹ́ ẹ tí ò ṣe pé ẹ̀yin kankan àwọn olóṣèlú ti gbá wọ́n ti bá yín sọ̀rọ̀ tẹ́ ẹ fi wá máa kún ayélujára ẹ jẹ́ ká padà fi mọ̀ ṣọ̀kan ẹ jẹ́ ká padà fi mọ̀ ṣọ̀kan gbogbo pé àwa ò ṣe Yorùbá mọ́ àwọn kan ò ṣe Yorùbá nation mọ́ gbogbo ẹ̀ akàn fi ń pínra wáyé rẹ̀ ni o tá a bá dẹ̀ tẹ̀síwájú bẹ́ẹ̀ wo 20 ọdún lẹ́ni 30 ọdún lẹ́ni 50 ọdún lẹ́ni bóyá la máa dé nǹkan òun gbà o bóyá la máa débi tá à ń lọ o tá a bá fi dídà àwọn bàbá Akíntóyè lẹ́ni bàbá Akíntóyè lè sọ pé táwọn Ọ̀yọ́ bá sọ pé òun ò ṣe ọ̀yẹ́ kìíní mọ́ àwa tó kọ àmà ṣe táwọn tó kù táwa bá gba tá a bá sọ pé Odùduwà nation la fẹ́ gbà tá a gbà ṣé a sọ pé àwọn Ọ̀yọ́ wọn ń ṣọmọ Yorùbá mọ́ ni ṣé wọn ń ṣara wa mọ́ ni ohun tó bá wà níbẹ̀ ni ká jọ sọ ká dẹ̀ kárí ẹ̀ kó kúrò níbẹ̀ ṣùgbọ́n pé ká máa sọ pé ẹni àwọn tó sọ pé èyí tẹ̀ sọ pé bóyá kí n change orúkọ page pàápàá orúkọ channel mo wá bèèrè lọ́wọ́ ẹni tí mo comment padà sẹ́nìkan tó sọ pé kí n change orúkọ channel mo nígbà tí bá ti wá change orúkọ channel tá à ń sọ yìí ṣé Yorùbá nation Yorùbá language kọ́ la fi máa communicate mọ́ lórí programs wa ṣé èdè Yorùbá yìí náà kọ́ la máa sọ àbá fúnra wa lédè míì táwọn máa sọ ẹ jẹ́ ká rò wò ó wọ́n ní rírò báyìí òun lọ bẹ̀gbẹ̀ gidi ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o ilẹ̀ Oòduà ò ní bàjẹ́ o àti gbogbo ìjẹta kún jàǹsìn ìjà ìfẹ́ náà ni mo kà sí. tó Elédùmarè á wà pẹ̀lú gbogbo wa o gbogbo ohun tí a fẹ́ kó rí tó ẹ jẹ́ ká jọ rò dáadáa o torí rírò báyìí òun ló bẹ́gbẹ̀ gidi ohun tá a bá dẹ̀ fẹ́ kó bàjẹ́ ó ní bá a ṣe ń ṣe o tá a bá fẹ́ bọ́ lóko ẹrú torí inú ẹrú la wà Nàìjíríà tẹ́ ẹ̀ bá mọ̀ kẹ́ ẹ lọ mọ̀ tá a bá fẹ́ bọ́ kóra wa kúrò nínú oko ẹrú táwọn kan kó wa sí eléyìí tá à ń ṣe ìkọ́ ló kàn o eléyìí tá à ń ṣe ìkọ́ ló máa ràn wá lọ́wọ́ ìṣọ̀kan tá a bá fi ṣe ọ̀kan tá a bá fi mọ̀ wá ṣọ̀kan tá a jọ jà papọ̀ wọ́n ní síyàn bá tọ̀ sójú kan tó bá tọ̀ sójú kan ìtọ̀ tá bá tọ̀ sójú kan ló máa ń wú ṣùkùṣùkù tó bá ń tọ̀ ṣẹrẹrẹ káàkiri báyìí ìtọ̀ ẹ̀ kò ní nípa o tó bá tiẹ̀ nípa ipa yẹn ò ní pẹ́ ń bẹ̀ ẹ ṣe èmi ò ní sọjú báyìí lọ o Elédùmarè ọba kò ní fẹ́ nìkọ̀ọ̀kan wá sílẹ̀ mo kí wa pé ó dàbọ̀ ó dìgbà kan náà.